Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa. Mo kí ọkùnrin inú wa. Mo kí obìnrin, mo kí ọmọdé, mo kẹ́yìn àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa gbọ́ mi ní òní. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí yín ò ní dì. Ẹ̀rí làákàyè yín tẹ́ fi wọ́n ń tẹ̀lé wa, tẹ́ fi ń gbọ́rọ̀ wa, tẹ́ fi ń digest ẹ̀, làákàyè yín náà ò ní jọba. Láṣẹ Ọlọ́run. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí Wéńjẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò èyí tá a wà yìí, àwọn nǹkan tá a gbé dání tí a máa ń sọ náà ni à ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò. Láwọn nǹkan kéékèèké tí kò pani lára. Ẹ rí nínú àwọn nǹkan tí a sì ń sọ yìí, kì í ṣe ọgbọ́n wa, bẹ́ẹ̀ sì ni kì í ṣe agbára wa. Tí a bá ní ó dájú, tọ́lọ́run bá ní kò dájú ńkọ́? Tí a bá sì ní àmọ́ já àmọ́ wà, tọ́lọ́run bá ní ẹ̀kan mọ́ já ẹ̀mọ́ wà ní kó mọ́ ṣiṣẹ́ ńkọ́? Àìwá ní ṣiṣẹ́, gbogbo nǹkan tá a bá ti ṣe àìwá ní jẹ́ fún wa mọ́, Ọlọ́run má jẹ́ kí a bá wọn rí. Ẹ wá rí nínú ìlànà ewé àti egbò, gbogbo ìgbà náà la máa ń bára wa sọ. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe, ẹ sì má jẹ́ ká máa fi gbogbo ara gbọ́kàn lé òògùn. Ẹ má jẹ́ ká máa fi gbogbo ara gbé ọkàn lé òògùn. Ní tèmi fẹ́ fàyọ ńbẹ̀ náà ni pé ṣíṣe òògùn, ó níbi tó dé, ó ní límìtì. Òògùn níbi tó lè rìn dé. Ibi òògùn lè rìn dé kò tó èyí tí èèyàn bá ṣe àdúà. Òun náà ni mo máa fi sọ pé gbogbo ìgbàkígbà tí a bá ti ń lo nǹkan, bóyá à ń lo iṣẹ́ kan ní o, tí a bá wá ń sọ tó complain pé kíní yóò jẹ́, kíní yóò ṣe, kíní kan kò jẹ́ bá ṣe fẹ́ kó jẹ́. Nǹkan tèmi kàn fẹ́ fàyọ ńbẹ̀ fún wa ni pé tó yẹ ká fi kọ́ra wa. Tá a bá ń so òògùn, ẹ má jẹ́ ká máa sọ pé báwo ni tàdúà ṣe jẹ́ o. Wàláhì mo fi Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi, mo fi búra fún yín. Ẹ̀mí àdúà ó gùn. Ibi tí àdúà dẹ́ rìn dé, ó rìn délé ayé, ó kódà ó tún la ọ̀run kọjá. Ìyẹn àdúà nìyẹn o. Ṣé rí ìgbà míì téèyàn bá ti gbójú lóògùn jù, kódà gan ìgbà míì bẹ́ẹ̀ gbójú lóògùn jù gan, Ọlọ́run máa ń jẹ́ kó tún disappoint èèyàn kẹ́ ẹ lè bá mọ̀ pé Ọlọ́run wà náà ni. A fi nǹkan kan yàn kẹ́ ẹ lè bá mọ̀ pé òun wà. Ṣé wá rí nínú òògùn ṣíṣe, béèyàn bá ti lè gbé ara lóògùn jù, nígbà tó bá ti ń rí bẹ́ẹ̀, tó bá yá, nítorí pé gbogbo èròǹgbà ọkàn ẹ̀, gbogbo nǹkan ìgbésí ayé kan ṣáà ti gbé, ó ti gbé lóògùn yìí náà ní sá. Sọ̀rọ̀ mi yé? Ìyẹn ti gbé lóògùn. Òògùn díẹ̀, ẹ jẹ́ ká dùn ọ̀pọ̀. Òògùn díẹ̀, ká wẹ̀, ká tún fi àwẹ̀, ká tún fi tì í. Sọ̀rọ̀ mi yé? Nílùú tiwa tá a wà yìí, kì í ṣe pé bóyá Ọlọ́run mọ̀ọ́mọ̀ déwé àjẹ́òbàlẹ̀, ó mọ̀ọ́mọ̀ déwé Akíntọ́lá. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé ẹ̀sùn òògùn ni. Wọ́n ṣe òògùn yìí, tán bá sì ti ń ṣe, Ọlọ́run dẹ̀ mọ̀ bá wọn gbà bẹ́ẹ̀. But àwọn kan wà tó jẹ́ pé àdúà lẹ́ ṣe o. Ẹ ṣe àdúà. Kódà bẹ́ẹ̀ fẹ́ lo òògùn gan, wọ́n tó ní ẹ tún ṣe àdúà dáadáa, ẹ ṣàdúà sóògùn yín. Sọ̀rọ̀ mi yé? Tí mo fẹ́ fàyọ nínú gbogbo ọ̀rọ̀ yìí náà ni pé ìmọ̀ gbọ́kàn lóògùn jù, ìgbà míì ó máa ń dáyàn. Ìmọ̀ gbé ọkàn lóògùn jù, ìgbà míì ó máa ń dáyàn. Sọ̀rọ̀ mi ti yé? So ohun tí èmi kàn lè advice fún gbogbo wa náà ni pé gbogbo ìgbàkígbà tá a bá ti gbógun lẹ̀, tá a bá ti fẹ́ lò, ẹ mọ̀ pé mo máa ń sọ, mo máa ń tẹnu mọ́ dáadáa, ṣàdúà sí o. Ṣe àdúà sí. Nítorí pé ńgbà míì àdúà tó fẹ́ ṣe, òun gangan lọ́lọ́run fẹ́ wò, kì í ṣe òògùn tó mú dání. Àdúà tó fẹ́ ṣe sí òun gangan,
òun ni Ọlọ́run fẹ́ gbà. Ẹ wo iṣẹ́ kan wà, mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí. Iṣẹ́ yẹn bóyá mo ti ṣàlàyé ẹ̀ rí, tí mo ló ní àwọn rí wọ́n nú, ó wá ní owó tuntun tí nọ́mbà ẹ̀ tó tẹ̀léra wọn. Tí wọ́n bá ti parí iṣẹ́ yìí, kéèyàn tó lò ó, èèyàn á ṣe istigifar 70,000. Istigifar 70,000 lèèyàn máa ṣe kéèyàn tó lè lò ó. Tí èèyàn ò bá ṣe kò ní jẹ́ bó ṣe yẹ kó jẹ́. Mo ti ṣàlàyé ẹ̀ fún yàn rí ni o. Mo ti ṣe àlàyé ẹ̀ fún yàn rí pé kí èèyàn kan lò ó. So nígbà tí mo wá ṣàlàyé ẹ̀ fẹ́ nìyẹn kó lò ó, ó wá jẹ́ èèyàn tí kì í ṣe mùsùlùmí. Bẹ́ẹ̀ mo ṣàlàyé fún un, ó lóun wù ló bẹ́ẹ̀. Ìgbà tó lò ó, ó rí pé òun ò ríṣẹ́. Nígbà tí mo wá sọ fún un pé tó bá fẹ́ ṣe, ó yá sọ lè ṣe báyìí, astagfirullah, ó mástà ẹ̀ títí tó fi ṣe tó dẹ̀ lò kíni yẹn, Ọlọ́run ó dẹ̀ gbà bẹ́ẹ̀. So ẹ̀yin náà ẹ wo bó ṣe rìn, àwọn méjèèjì jọ rìn ni. Bọ́rọ̀ àdúrà àtòògùn ṣe rí nìyẹn. Ẹ jẹ́ kí gbogbo nǹkan tá a bá ti fẹ́ máa lò, ẹ jẹ́ kí a máa jẹ́ kí àdúrà wa ó pọ̀. Kódà tí wọ́n bá sọ pé ní ẹ bu ilé léyìí o, tó bá ti lò ó, nǹkan bẹ́ẹ̀ ni ó ṣe, nǹkan bẹ́ẹ̀ ni ó ṣe, ìwọ náà fi àdúrà sí i, kò dẹ̀ nígbàgbọ́. Tó bá ti ń sọ, tó bá ti gbójú lógun jù, tí bá ti lò ó, ó máa gbó wá, ó máa ṣe kíní kan, ẹ jẹ́ ń lò ó. Tó bá ti lò ó báyìí, ó ti parí nù. Bírú ẹni bẹ́ẹ̀ bá ti wá lo nǹkan bẹ́ẹ̀, àwa ní kíní ò máa ṣiṣẹ́, nítorí pé ìgbà tó fẹ́ lò ó, gbogbo ọkàn ẹ ó gbé lé nǹkan yẹn ni. O ò sọ pé Ọlọ́run ọba ni ó gbà mọ́. Nǹkan tó fẹ́ lò ń gbà náà ó gbọ́kànlé pé òun ni ó ṣe. Bógun ṣe máa ń dáyàn jù bẹ́ẹ̀ lọ. Àbí ìwọ tó láṣegbé kan lọ tó kọ̀ǹfàmù, tó ti ń lò tó ti ń rí bẹ́ẹ̀, tó bá yánjọ́ kan ó lè dá ẹ, ó lè má ṣiṣẹ́ mọ́ o. Bẹ́ẹ̀ ni, àdúrà ó gbà Ọlọ́run ní fi wálẹ̀. Ẹ wá léyìí tí mo mú wálé ní tí mo fẹ́ ṣàlàyé fún wa. Òun náà ni bí a ṣe ń lo ẹyin adìẹ àgíríkì ẹyọ kan. Ẹyin adìẹ àgíríkì ẹyọ kan. Tá a bá ti wá rí ẹyin adìẹ àgíríkì yìí, a máa wá fọ́ sínú òkè. Ṣá ti fọ́ sínú òkè. Ewé àjẹ́ ò bàlé. Ẹ jẹ́ ká wá ẹyọ èyí tí ò lójú 21. Ẹ jẹ́ ká lọ kúnná ká dà sí i. Ẹ jẹ́ ká pòpọ̀ pẹ̀lú yèré. A lè lo yèré 3 tó bá wù ẹ́, jẹ́ ká látàjọ sí i. 3 ẹ jẹ́ ká dà sí i ká pòpọ̀. Ṣá ti pòpọ̀, ẹ jẹ́ dànù láìlọ́nù funfun kan. Tá a bá ti dànù láìlọ́nù funfun kan, ẹ jẹ́ ká sè é. Tó bá ti hó, tó bá ti jiná dáadáa, kò jù bẹ́ẹ̀ lọ. Tó bá wù wá, ẹ jẹ́ ká gé sí 3. Tó bá wù ẹ́, ẹ jẹ́ ká gé sí 4. Bó wù ẹ́, ẹ jẹ́ ká gé sí 5. Bó wù ẹ́, ẹ jẹ́ ká gé sí 7. Tá a bá ti gé, kó ó tutù tán pátápátá, ẹ jẹ́ ká jẹ. Iṣẹ́ àánú ni. Iṣẹ́ àánú ni. Ọmọ aráyé yóò máa ṣàánú ẹ̀, lágbára Ọlọ́run. Kò jù bẹ́ẹ̀ lọ o. Kò jù bẹ́ẹ̀ lọ. Àwa tá a bá wá rí ewé àjẹ́ ò bàlé tútù tí ò lójú, ẹ jẹ́ ká lọ. Èmi máa ń ṣe báyìí. Màá sá ewé àjẹ́ ò bàlé tí ó gbẹ. Ṣé ẹ rí ńgbà míì, bógun ṣe wá ó máa ń yàtọ̀. Èyí tí mo ń ṣàlàyé yìí, ẹni tó fún mi àgbà àfáà kan ni ní 21. Bẹ́ẹ̀ tèmi ní lọ́wọ́ tèmi máa ń lò. Ewé àjẹ́ ò bàlé ni gbígbẹ, èmi ò ti sá tí ó gbẹ, màá wá lọ kúnná. Má ti wá lọ kúnná, mo ti rọ́ sínú ike kan, ó ti di powder. Sọ̀rọ̀ mi ti yé. Ẹyin kan á fọ́ sínú ike. Ewé àjẹ́ ò bàlé yìí tí tá a lọ yẹn, a kàn bu síbí kan lé lórí. Ata àjọ sí bíi 3. Á lọ, á dà sí, á pòpọ̀ pẹ̀lú yọ̀. Èmi máa ń ṣe bẹ́ẹ̀ náà, ẹ lè ṣe tí náà bẹ́ẹ̀ náà. So bí a wá gé sí 3 tàbí 7 kó tó tutù pátápátá, ẹ jẹ́ ká ṣàdúrà sí ká jẹ. Iṣẹ́ àánú ni. Iṣẹ́ àánú ni. Lágbára Ọlọ́run, àánú wà wá rí. Ẹni tí ó ṣàánú wa náà, k'Ọlọ́run bá ṣàánú ẹ̀, kó lè bá rántí wa sí rere. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutio Ọlátìbóyè táyé mọ̀ sí Ewé ń jẹ́. Ẹ̀rí tó bá dìgbà míì, á tún mọ́rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti àtẹ̀yí tá a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ó dàbọ̀.